Jésù Kristi Olúwa wa tó ṣe iyebíye. Ó ní mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí. Káàbọ̀ sínú ìwàásù ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní àkókò yìí. Èyí ni ìwàásù tí Dáósìsì ti Ifẹ̀ ṣe ètò rẹ̀. Àlàáfíà Ọlọ́run Olódùmarè kí ó máa bá gbogbo yín gbé. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, ìwọ nínú àánú rẹ̀ ńlá tí o ti kọ́ wa láti máa gbàdúrà. Bí a ti ń gba àdúrà náà, jẹ́ ká rí ìdáhùn sí àdúrà wa nítorí orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó ìwàásù ní àkókò yìí ni mo pè ní Ọlọ́run tó ń gbọ́ àdúrà, the prayer answering God. Ẹsẹ̀ wúrà ó ní ìwé àwọn ọba kìíní orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án. Àwọn ọba kìíní orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí náà, fi ọkàn ìmòye fún ìránṣẹ́ rẹ láti ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ, láti mọ ìyàtọ̀ rere àti búburú. Nítorí ta lé ó lè ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ yìí bí ó ti pọ̀ tó yìí? Ará nínú Olúwa, èyí ni ìbéèrè ọba Sólómọ́nì nínú àdúrà rẹ̀ sí Ọlọ́run lẹ́yìn tí ó ti bọ́ sórí ìtẹ́ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọba. Ọba Sólómọ́nì mọ̀ wípé ọmọ kékeré ni òun tí ò ní òye kankan, tó sì nílò òye àti ọgbọ́n Ọlọ́run láti òkè wá fún ìmòye láàrin rere àti búburú, láti ṣe ìdájọ́ àwọn ènìyàn Ọlọ́run. Èyí ni kókó àdúrà tí ọba Sólómọ́nì tí ó ń gbàdúrà sí Ọlọ́run tó ń dáhùn àdúrà. Ọba Sólómọ́nì béèrè fún ọgbọ́n àti ọkàn ìmòye lọ́wọ́ Ọlọ́run. Tí a bá wo ẹsẹ̀ kẹwàá ìwé àwọn ọba kìíní orí kẹta yẹn, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀ pé inú Ọlọ́run dùn sí ọba Sólómọ́nì, ó sì dáhùn àdúrà rẹ̀ nítorí wípé ó béèrè ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, ó mọ ọkàn Ọlọ́run. Èyí nìkan kọ́, Ọlọ́run tún ṣe ìlérí láti fún ní ọrọ̀ àti ọlá. Tí a bá wo ẹsẹ̀ ìkọkànlá ìwé kan náà sí ẹsẹ̀ ìkẹtàlá, nítorí pé ó béèrè ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, kò béèrè lòdì sí ìfẹ́ Ọlọ́run. Àwọn nǹkan tó béèrè fún nínú àdúrà rẹ̀ kì í ṣe fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ tàbí fún ìpalára ọmọnìkejì rẹ̀, tàbí ká sọ wípé láti wá ògo ara rẹ̀ nìkan, ṣùgbọ́n fún ògo Ọlọ́run. Ará nínú Olúwa, Ọlọ́run tó ń dáhùn àdúrà ni Ọlọ́run tí àwa ń sìn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọlọ́run fi dá wa lójú pé ní ìgbàkúgbà tí àwa bá pe òun Ọlọ́run, òun yóò dá wa lóhùn, òun yóò dáhùn àdúrà wa. Tí a bá gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, Ọlọ́run yóò sì fi ìdáhùn fún wa. Eléyìí ni a rí nínú ìwé wòlíì Àìsáyà orí 45 ẹsẹ̀ 24. Ẹ gbọ́ bí ó ti wí: yóò sì ṣe pé kí wọn tó pè mí, èmi ó dáhùn. Ìyẹn ni Ọlọ́run, pé ká tó pè ó ti mọ ohun tó wà ní ọkàn wa, ó ṣe ìlérí láti dáhùn. Àti bí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́, èmi ó gbọ́. Nínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀pọ̀ àwọn ènìyàn Ọlọ́run ni a rí tí wọ́n gbàdúrà sí Ọlọ́run tí ó sì dá wọn lóhùn. Fún àpẹẹrẹ, a rí wòlíì Elijah gbàdúrà sí Ọlọ́run kí òjò kó má ṣe rọ̀ fún odidi ọdún 3 àti oṣù 6, kò sì rọ̀. Nítorí tá a bá tún wo nínú ìwé ọba kìíní orí 17 ẹsẹ̀ ìkíní lọ sísàlẹ̀, a rí ibi tí wòlíì Èlíjà àti wòlíì Báálì bí wọ́n ti gbàdúrà
èyí tó fi ìyàtọ̀ sí àárín Ọlọ́run alààyè tó ń dáhùn àdúrà àti Ọlọ́run òkú tó ní etí tí kò fi gbọ́ràn tí ó lè dáhùn àdúrà àwọn ènìyàn rẹ̀. Gbogbo alamọ̀ ìtàn yìí. Jábésì gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run sì dáhùn àdúrà rẹ̀. Àwa náà mọ̀ ìtàn Jábésì wípé ọmọ ìbànújẹ́ la pè é ní ìgbà tí ìyá rẹ̀ bí. Ìtumọ̀ orúkọ rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nítorí wípé ó lè gbàdúrà, kò gba kádàrá, kò gba ohun tí bàbá àti ìyá rẹ̀ sọ, nítorí pé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ó gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run sì yí kádàrá rẹ̀, ó yí padà, ó sọ agbègbè rẹ̀, ó sọ di ńlá, ó sọ di ẹni ńlá láàrin àwọn ènìyàn rẹ̀. Bákan náà, a rí Hánà nínú ìwé Sámúẹ́lì kínní orí kínní láti ẹsẹ̀ 10 síwájú. Bí ó ti gbàdúrà fún ọmọ tó tú àròyé ọkàn rẹ̀, ìbànújẹ́ ọkàn rẹ̀ sí ọba àwọn ọba tó ń gbọ́ àdúrà tó sì dáhùn àdúrà rẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àkókò wa. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí, bí ìwọ náà bá lè gbàdúrà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, ó dá mi lójú wípé Ọlọ́run yìí máa dáhùn àdúrà rẹ. Tó o bá lè gbàdúrà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, ó máa dáhùn àdúrà rẹ. Mi ò mọ irú ipò tó ń là kọjá báyìí, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ọ́, nítorí pé ọba arínúróde, olùmọ̀ràn ọkàn ni. Ohun tó nílò ni pé kí o ké pè é gẹ́gẹ́ bí Dáfídì ti ké pe Ọlọ́run nínú ìwé orin Dáfídì orin 21 láti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 17. Ojú ò sì tì í, nítorí wípé ó ké pe Ọlọ́run, ó gbàdúrà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Tún gbọ́ ọ̀rọ̀ ìmọ́kànlé tí Jésù Kristi Olúwa wa tí ó sọ nínú ìwé Jòhánù orí 19 ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 24. Ó sọ wípé ohunkóhun tí a bá béèrè nínú àdúrà wa lọ́wọ́ bàbá, ìyẹn Ọlọ́run, ní orúkọ Jésù Kristi, ó ní bàbá yóò sì fi fún wa. Kí la tún nílò ju wípé ká di ìgbàgbọ́ yìí mú, ká di ọ̀rọ̀ ìmúlọ́kànlé yìí ká dì mú. Kìkì ohun tí Ọlọ́run tó ń dáhùn àdúrà yìí ń béèrè lọ́wọ́ rẹ ni pé kí o jẹ́ mímọ́, nítorí pé ọwọ́ àìmọ́ tàbí ọkàn àìmọ́ kò lè rí ohunkóhun gbà lọ́wọ́ ọba àwọn ọba. Kí àdúrà rẹ sì wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, àti wípé Ọlọ́run tó rán ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ ìdánilójú, ó tún rán sí wa láti ẹnu alàgbà Jòhánù nínú èpísítélì rẹ̀, ìyẹn ni èpísítélì kínní ti Jòhánù sí ènìyàn gbogbo orí 5 ẹsẹ̀ 14 sí 15. Ó sọ wípé èyí ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ó ń gbọ́ tiwa. Ìgboyà táwa ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi, pé ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run ohun tó bá ìfẹ́ rẹ̀ mu, ó ń gbọ́ tiwa, ó sì dáhùn àdúrà wa. Bí àwa bá sì mọ̀ pé ó ń gbọ́ tiwa, ohunkóhun tí àwa bá béèrè, àwa mọ̀ pé àwa ti rí ìbéèrè tí àwa béèrè lọ́dọ̀ rẹ̀ gbà. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run nìyí fún ọ. Àdúrà wa gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Eléyìí ló lè fún wa ní ìdánilójú ìdáhùn àdúrà wa. Ní ìparí ọ̀rọ̀ mi, ọmọ Ọlọ́run, nígbà tó bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run nínú àdúrà rẹ, rí wípé o sá fún ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 11 ó sọ wípé bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú ka ara yín bí òkú sí ẹ̀ṣẹ̀. Yẹn ni wípé kí ẹ̀ṣẹ̀ kó má nípa kankan nínú ayé wa, kó má ní ọ̀nà kankan tó lè fi gbà borí ọkàn wa. Ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run nínú Kristi, yẹn ẹni tó ní òye ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo. Bákan náà, a gbọ́dọ̀ rí wípé àdúrà wa kò dá lórí ìfẹ́kúfẹ̀ẹ́. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 3 sọ wípé ẹ̀yin béèrè ẹ kò sì rí gbà, nítorí tí ẹ̀yin sì béèrè. Kí ló lè mú kéèyàn ó sì béèrè? Nígbà téèyàn bá béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara rẹ̀, kí ẹ̀yin kí ó lè lò fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín. Hallelujah.
mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní òwúrọ̀ yìí pé lórúkọ ti Jésù ẹ ò ní ṣì béèrè lórúkọ Olúwa. Bí a bá lè tẹ̀lé àwọn ìlànà fún dídáhùn àdúrà yìí, ó dájú wípé kò sí ìgbà tí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run tí kò ní dáhùn àdúrà wa. Ọmọ Ọlọ́run, tẹ̀síwájú nínú àdúrà rẹ, Ọlọ́run yóò sì gbọ́, yóò sì dára fún ọ, torí wípé ó nìkan ṣoṣo ní Ọlọ́run èyí tó lè ràn wá lọ́wọ́. Ó nìkan ṣoṣo ní Ọlọ́run tó lè gbọ́ àdúrà wa. Tí a bá wo orílẹ̀-èdè wa Nàìjíríà lónìí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè bọ́ nínú wàhálà ìdààmú tá a wà nínú rẹ̀ yìí, ó ní wípé kí ẹnì kọ̀ọ̀kan wa kí a gbàdúrà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ká gbà wípé àwọn aláṣẹ wa ká gbà wípé Ọlọ́run fúnra rẹ̀ ló fi wọ́n síbẹ̀, wọ́n sì nílò àdúrà wa. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé tí a bá gbàdúrà ní ọ̀nà tó bá ìfẹ́ Ọlọ́run mu, tí a gbàdúrà tínú Ọlọ́run dùn sí gẹ́gẹ́ bí ti Sólómọ́nì, ó dájú pé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lórúkọ Jésù mo gbàdúrà wípé a ò ní gbàgbà tí àdúrà. Ní ìgbàkígbà tá a bá wà níwájú Ọlọ́run láti gbàdúrà, Ọlọ́run yóò fi etí sí àdúrà wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ọ̀rọ̀, a ti tẹ́tí sí ọ̀rọ̀ rẹ. Jọ̀wọ́ Olúwa ràn wá lọ́wọ́ kí a lè gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.